Kini? Okay. Kamil. Ta ló bí yín Adam? Daddy. Láti ta ni? Mommy nìkan. Mommy nìkan. Kí ló tó kú ó fi sọ pé mommy nìkan ni Yakubu? Torí mi ò ti rí bí bọ́ sọ mommy ó ti tẹ̀. Orí bí bó ló ti rí? Mo ti rí bí before the mommy ó ti bí wa. Orí bí fọ́tò mommy pé mommy ló bí yín. Tó bá yẹ kí mommy ló bí yín, nbolẹ̀ ti jáde nbolẹ̀ wà ńgbà yẹn. Àti mommy ikú. Àti bó? Àti mommy ikú. Àti nùkún mommy. Ìbẹ̀rẹ̀ ti jáde. Èmi wà ńkọ́? Ẹyin kò ti bí kankan. Èmi ò tí bí kankan. Èmi ò tí bí kankan. Ṣé lọ bí ìyá rẹ̀ nulẹ̀ pé sóhun nìkan lè da ọmọ bí? Tí èmi ò bá lọ́wọ́ sí pé mọ́mí nìkan lè da ọmọ bí, lọ bí ìyá rẹ̀ nulẹ̀. Èmi àti mọ́mí làjọ sí ìyá rẹ̀ nìkan ò lè dá ọmọ bí o. Ó yẹ̀yẹ́. Mi gbọ́ ta ló ó dín kiri. Mọ́mí ò ti bí kálẹ̀ sẹ́nà ti bẹ́ẹ̀ bí. Mọ́mí ló bí Gami àtàdá àmàdí wọ́. Èmi wà ńkọ́? Kí lẹ́yìn ọtí bí? Jésù. Kí lèmi ti bí? Èmi náà mo bí yín, èmi àti mọ́mí làjọ bí yín. Mọ́mí nìkan ti bí wa. Mọ́mí nìkan ló bí yín. Ọ̀dà o, tọ́ba ẹgbẹ́ mọ́mí nìkan ló bí yín, èmi wà ńkọ́ o. Kí lẹ́yìn ọtí bí? Kí lèmi ti bí? Èmi ni mo bí ìwọ náà, Adam àti Kamil. Kí lẹ́yìn ọmọ bí torí mọ́mí kò sí mi kẹ́kẹ́. Yakub, kí ló ń ṣe náà? Èmi ò dà ṣe ń ṣàlàyé fún ẹ. Ṣé o fẹ́ kí n ṣàlàyé fún ẹ? Tí n bá ṣàlàyé fún ẹ, ó lè má yí ẹ. Sórí èmi àti mọ́mí làjọ ṣe nǹkan tá a ṣe yẹn, òun ni mọ́mí fi bí ìwọ àti Kamil àti Adam. Mọ́mí nìkan ò lè dá ọmọ bí, obìnrin nìkan ò lè dá ọmọ bí tí ò bá lọ́wọ́ ọkùnrin nú, ọkùnrin nìkan ló sì lè dá ọmọ bí tí ò bá lọ́wọ́ obìnrin nú. Ó ti gbọ́? Ok? Nísìnyí, ohun tá a jọ ṣe yẹn, mọ́mí ló gbé yín sínú ikùn rẹ̀, mọ́mí gbé yín sínú ikùn, mọ́mí wá bí yín. Ṣùgbọ́n tí èmi àti mọ́mí ò bá jọ ṣe nǹkan kan, mọ́mí ò lè bí yín. Ó ti gbọ́ ni mo sọ fún yín? Dábì kò ti bí kẹ́kẹ́. Èmi ò bí kankan. Ta ló wá bí yín o? Báwo ló ṣe á jẹ́ pé mi ni bàbá yín? Ẹyin kò ti bí wa. Ẹ̀yin bí yín, ṣùgbọ́n báwo ló ṣe jẹ́ pé ẹ máa ń pè mí ní dádì? Kí ló tẹ̀ fi ń pè mí ní dádì? Bàbá mi. Nítorí ẹyọ ti sọ di Yorùbá sọ̀rọ̀. Mo ti bọ́ pé lílé o ti sọ pé ọkùnrin kò kí dádì kò kí bí ọmọ mi ò máa ń bí ọmọ. Ta ló sọ bẹ́ẹ̀ fún? Lílíà ló sọ bẹ́ẹ̀ fún? Lílíà ọ̀rẹ́ rẹ̀? Òun ló sọ bẹ́ẹ̀ fún pé ọ. Ayé mi tèmi bá mi. So àwa bàbá, àwa ò ń bímọ. Àwọn wo ló máa ń bímọ? Mọ́mì nìkan ló máa ń bímọ. Fọ́nkẹ́ tó sínú lẹ́yìn Nbolo àwọn wọ́n ti tẹ̀sí jáde. rí mọ́mì tó ń bímọ. Nbolo ti rí. Nbí fọ́ọ̀mù. Má pariwo mọ̀ fìlẹ̀. Òdodo Kamil ní sùúrù òdodo ni Yakubu ń sọ ní sùúrù òdodo ni Yakubu ń sọ má pariwo mọ̀. Mo ń gbọ́ Yakubu. Nbolo ti rí obìnrin tó ń bímọ. Ibi láti fọ́ọ̀mù mọ́mì. Nbí fọ́ọ̀mù mọ́mì. Ọmọ ọdún mẹ́rìndínlógún 16 years. Mọ́mì náà ni. Ó wàá rí mi ń bẹ̀, ó rí mi bí tèmi ti ń bímọ. Mo ti rí pé ẹyọ ti wọ́n báwo mọ́mì wọ́n ti orí pé mi ti wá pé báwo mo wá mọ́ mi ṣe ń bímọ. Orí mi bẹ̀ mo gbọ́ mo yàrá wa yẹn. Olúwa ò ní ilé yàtọ̀ kan. Ọkùnrin ò kí ń bímọ. Ní sùúrù má fọ́ dí ojú fóònù mi jàre. Ọkùnrin ò kí ń bímọ lóòótọ́. Ok? Ọkùnrin ò kí ń bímọ. Ṣùgbọ́n obìnrin nìkan ò lè dá ọmọ bí tí ò bá jẹ́ pé bóyá ó bá ní ọwọ́ ọkùnrin nínú. So ti yẹ nísìnyí. Nísìnyí jẹ́ kí n ṣàlàyé fún ẹ. Tí ẹ bá fẹ́ ro ẹ̀bà. Mo ń bọ̀ ní sùúrù. Tó bá fẹ́ ṣe ẹ̀bà. Ẹ̀bà. Kí la máa fi ń ṣe ẹ̀bà? Gàrí. O ṣeun. Gàrí àti kíni? Ẹ̀fọ́ o ṣeun. Àti kíni? Àti omi. Àbẹ́ẹ̀kọ́? Ṣé tí a bá fi omi síbi gàrí, ṣó lè di ẹ̀bà? Kò lè di ẹ̀bà àbí? Tí mọ́mì àti dádì náà tí wọn ò bá parapọ̀, ṣé wọ́n lè bí Yakubu? Wọ́n lè bí. Ìrọ̀lọ́ ń pa ọ̀sẹ̀ mọ́ gẹ́gẹ́. Wọ́n lè bí. Ó yẹ yẹ ni ó. Wọ́n lè bí. Yàtọ̀ má pariwo. Má bulẹ̀ bínú, òdodo rẹ̀ mò ń sọ fún ẹ. Lílí ò ti sọ ìdodo. Lílí àlọ́ sòdodo. Èmi bàbá rẹ̀ ò sòdodo wá àbí? Kí ni wọ́n wá ń sọ yìí o? Tí o bá sòdodo kí ni mò ń sọ? Kì í sòdodo kí ni wá ni? Kí ni wọ́n ń pè, kí ni Yorùbá máa ń pè tí mò ń sọ yìí tí o bá jòdodo?
Kí ni Yorùbá máa ń pè? Mi gbọ́. Jésù. Èmi ń parọ́. No, you can be Èmi bàbá rẹ̀ ń parọ́. prosecuted for that. Ó kẹrù ẹ̀ jáde kúrò nílé. You are Ó ti going bọ́ to sọ fún Nigeria ojú ẹ̀ kí ojú class ẹ̀yẹ ẹ̀ka. tomorrow. Agẹ́jìgẹ́jì. Ó dà kí ni orúkọ Yorùbá rẹ̀? Kí ni orúkọ Yorùbá rẹ̀? Orúkọ rẹ̀ ní Yorùbá. Kí ni orúkọ tí dáàdì máa ń pè? Yakubu àti kéde. Wọ́ ta ni Àkànjí? Ta ni Àyìnlá? Ta ni Àyìndé? Ta ni Àpèkẹ́? Ta la Àpèkẹ́? Grandma kọ́ Àríkẹ́ ni grandma. Ta ni Àpèkẹ́? Mi gbọ́? Mọ̀mí. Daddy nǹkan ta ni Àmàó? Daddy. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Ọmọ Yorùbá lèmi o.